mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ìdí tí mo fi kí wa, tí mo tún kí wa, tí mo tún wá kí ni pé lákòókò tá wà yìí ilẹ̀ Yorùbá ó ń ṣòjòjò. Àkókò tá wà yìí ilẹ̀ Yorùbá omi mọ̀ tí ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ta ló ṣe wá báyìí? Àbáwá la ṣera wa bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń bá mi sọ̀rọ̀ ní text message ìpè bàbá wa Adéfá ẹ bá ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni. Mo kàn nípinnu pé mi ò ní sọ̀rọ̀ kankan lórí ẹ̀ torí pé èmi kétéjì lọ́fìn ọ̀la kétéjì lọ́fìn kì í ṣe kété nìkan ní bẹ lọ́fìn bójú ọ̀bá tolè ojú ń tara ṣáwa nìkan ni nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìjẹ́ gbogbo bá ti ń ṣe lórí afẹ́fẹ́ ẹ̀sìn ara wa àbùkù ara wa ohun tí ọ̀dà ara wa ìtàn ara wa bá a ṣe ń fi sórí afẹ́fẹ́ yìí. Ìjẹ́ àríta Haúsá sáárí ti Fúlàní mélòó nínú wa ló lè dárúkọ pé bloggers tó ń sọ̀rọ̀ yìí o ìran wọn ni wọ́n àwa iná ni èmi ò sọ̀rọ̀ kankan o nítorí pé nígbà tí bàbá wa kábíyèsí Aláàfin tọ̀yọ́ Ọ̀wọ́adé tí wọ́n fẹ́ jọba inú gbogbo wa ní ń dùn à ń fò fáyọ̀ a ní àtúntò tó gbọngbọ́n a ní yóò dé bá ilẹ̀ Yorùbá nítorí pé ẹni òkèrè wọ́n wà bá ní fi ìfẹ́ òkèrè ọgbọ́n ìmọ̀ àti òkèrè òye òkèrè wọ́n fi pẹ̀lú tiwa níbí yóò jẹ́ kí dàgbàsókè kó dé bá wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Bákan náà ló ṣe déédé pẹ̀lú ìgbà tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n dépò tí wọ́n fẹ́ jọba inú gbogbo ayé ń dùn pé ọ̀jọ̀gbọ́n lè yí ọ̀mọ̀wé lè yí gbajúmọ̀ lè yí inú gbogbo ayé ń dùn. Àti kíní àti kejì àwa mọ̀ pé ìbànújẹ́ tá a máa rí yóò fẹ́ pọ̀ ju ti ń jẹ́ dùnú tá a máa sọ pàrí lára wọn lọ. Èmi ò sọ̀rọ̀ o ṣé àmọ̀ pé abẹ́rẹ́ tó bá lókun dì í táwọn bàbá ní kì í sọ́nù gbé Adéfá o ọ̀rọ̀ tó sọ o búbú kíní kan o bú kíní kan àṣàbù ẹnì kankan torí pé kókò táwa nǹkan méjì ní ń bà wá nínú jẹ́ tí ilẹ̀ Yorùbá fi ń ṣòjòjò tí ń bà wá lọ́kàn jẹ́ ẹ rí i pé tí kì í bá jẹ́ pọ̀rọ̀ bá dáhùn àyèbí kan ní èyí ṣàdédé sọ̀rọ̀ kì í ṣe pé gbogbo ọ̀rọ̀ lọ́tún ló sì ti ń lọ lórí afẹ́fẹ́ lèèyàn ò rí i ṣùgbọ́n ohun tá a gbé dání iṣẹ́ tá a gbé dání iṣẹ́ ni láàyè ọ̀tọ̀ a sì gbọ́dọ̀ rí sẹ́lẹ̀ ká máa sòmùsẹ́ ọkàn òun òtún pọ̀n òní òtútù ń pọ̀ kànràn ọ̀la òtútù ń pọ̀ kànràn àlọ́jọ́ ń pọ̀ kànràn onípo òtútù lẹ́ẹ̀kan ni ìwọ̀n bá ń tọ́ mú mi sọ tí mò ń sọ yìí làwọn tí ó ń ní ọ̀tá mi lára pẹ̀lú ìpè pé kí n sọ̀rọ̀ èyí tí mo sọ níjọ́sí ẹ̀yin bàbá kìíní bàbá kejì tẹ́ ẹ jáyọ̀ wa ìdùnnú wa ìfọ̀kànbalẹ̀ wa ìjẹ́ ọ̀nà tá a gbà tí ìfẹ́ ó fi wà lèyí ṣé ọ̀nà tá a gbà tí ìṣọ̀kan fi wà lèyí nǹkan tí ń bọ́ ọmọ Yorùbá nínú jẹ́ lákòókò ìbẹ́yìn méjèèjì ọ̀bá mọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá ọ̀dájú nípínlẹ̀ Kwara omi ti tẹ̀yìn wọ ìgbé wọn lẹ́nu kódà ó ti dáàrin ẹlú ni wọ́n ti pé òjò agbára ipa wọn kójò mọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn kò tó nǹkan mẹ́ta ni ò jẹ́ kí wọ́n gbé ẹyọ kan ni màá sọ ṣé ẹ mọ̀ pé tipẹ́tipẹ́ nípínlẹ̀ Kwara ni wọ́n ti sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ Yorùbá torí pé tá a bá fẹ́ sọ̀rọ̀ àwọn ibi tá a sọ̀rọ̀ sí àtẹnubá ti ń jẹ́ ọba àlú bí ìlú bá tú kẹ́nìyàn ń sá nílùú ṣé àwọn ọba tí wọ́n ń bẹ nínú ìlú yẹn náà sáà náà ti fìlú lẹ̀ sọba ni wọ́n ẹ̀sìn sọ wá dọ̀tá àgbọ́ra wáyé àríra wa bí ìkan àríra wa bí àpapọ̀ oníkálukú ń ṣe kóńkó jábélé ó yẹ ká mẹ́nu bá pé kí lójúṣe ọba nínú ìlú ohun tó yẹ ká bọ àbọ́mọ́ àti ti alálẹ̀ jáde báyé òṣèyìn mọ́ ilẹ̀ Yorùbá ń ṣòjòjò nípínlẹ̀ Kwara ṣé báwọn tó jẹ́ ọdẹ tó yẹ kí wọ́n bọ Ògún kí wọ́n tó lọ kojú ogun sí ẹrọ̀gùn bọ ẹlòmíì asọ̀rọ̀ aṣọ jẹnu lọ bọ́bá jẹ́ pé òòṣà bá lágbára ṣé ń gbà tí wọ́n láti wá kó alẹ́rú ṣé kò yẹ káwọn òòṣà ó jà ṣé kò yẹ káwọn òòṣà ó mú wọn. ntọ́ bá wuni là á wí ntọ́ bá wuni là á béèrè ìpínlẹ̀ Kwara ń ṣòjòjò lọ́balọ́ba nípínlẹ̀ Kwara kí lójúṣe yín bí wọ́n bá ké síjọba bíjọba ọba jẹ́ sẹ́yìn lọ́balọ́ba náà jẹ́ ni tá a lọ lórí ọba nípínlẹ̀ Kwara ẹ̀ sì wá nǹkan ṣe sí àwọn ènìyàn ń ṣòjòjò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ní ṣòfò ikú ń pa bàbá lójú ọmọ ikú ń pa ìyàwó lójú àwọn ọmọ tó bí wọ́n ń pa ìyálé níṣẹ́jú ìyàwó wọ́n sì ń tẹ́ aṣọ ìyálẹ̀ láti fi bá ọmọ sùn
èmi ò lẹ́rìí kankan tí mo fẹ́ mú wá o pé ẹ̀yin náà wò ó sọ ṣe é gbọ́ wọ́n ránṣẹ́ síjọba ìjọba ò jẹ́ bàbá wa pè tàbí ta ọ̀bà jẹ́ kí wọ́n lótùkù tá a tó ṣe ẹ ìjà lọ sí àpèrè ọba ìpínlẹ̀ Kwara kè é yé wọn láàárọ̀ ọ̀dọ̀dọ̀ alẹ́ kó tó yé wọn nígbà wo ló tó fẹ́ yé wa àwọn èèyàn ṣe Allah Akbar wọ́n ń pa wá àkíyèsí oyè tó bá kára àwò sí ọ̀dẹ́dẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ náà máa sọ pé àrọ́mọ Yorùbá kankan ó yẹ wọ́n gbéra ó yẹ wọ́n dìde ó yẹ wọ́n sọ̀rọ̀ ó yẹ wọ́n ti lọ jà nípínlẹ̀ Kwara àwọn ènìyàn kẹ́gbàjarè síjọba ìjọba tún fún wọn ní àwọn mẹtí yàrá àbí kí náà pè wọ́n èmi ọmọ yàrá tó nínú o wọ́n ní wọ́n máa sọ wọn Fúlàní ń pààyàn wọ́n tó kóran Fúlàní wá wọ́n ní wọ́n máa sọ wọn ìgbẹ́rin là ń bá di èèyàn yìí o inú ọmọ Yorùbá ò dùn inú ọmọ Yorùbá sì ń bàjẹ́ ẹjá kíyèsára gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Kwara ohun tó yẹ ká máa ran àrán o nọ́mbà 1 ọba nípínlẹ̀ Kwara ohun tó yẹ ká ran ẹ̀ràn o tó bá wá jẹ́ pé nìkan wọ́n bá wá bú Allah tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ ẹ̀ mọ̀ tán rẹ̀ ẹ ti pín mọ́wọ́ mo wá retí káwọn àáfàá ó ti jáde pé ìpínlẹ̀ Kwara ń sòjòjò àwọn àáfàá kankan ò jáde ẹ sì bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá wá pààyàn ẹni babaláwo ọ̀pààyàn ṣùgbọ́n jọ́nù ní jẹ́ ẹni babaláwo ọ̀pààyàn ṣùgbọ́n Abdulgafar ní jẹ́ ibo la fẹ́ ṣe yìí dà ìjọba nípínlẹ̀ Kwara ọ̀rọ̀ kan yẹn bí agbára yín ọ̀bá ká ẹ kẹ́gbàjarì sí ààrẹ orílẹ̀-èdè wa ṣùgbọ́n kágbára yín ó tó mọ́ ká náà ibi àkàrà pa nǹkan tó bá jẹ̀kọ́ dé ayé òrìpa àtijẹ́ rẹ àwọn tó jẹ́ ọdẹ ìbílẹ̀ àwọn ni wọ́n jáde ni wọ́n wọgbó lọ kì í sàwọn àfa o ẹ empower wọn ìbọn tó tó bẹ́ẹ̀ kó fún ẹ jẹ́ kí wọ́n lọ síbẹ̀ wọ́n mọ bí wọ́n ti rìn ẹ̀mí àwọn ènìyàn lè ń dá lóró yìí ẹ̀mí àwọn ènìyàn ní ń ṣòfò yìí ẹ já kíyèsí gbogbo ayé ní ń sọ lọ́tún lósì pé ilẹ̀ ni wọ́n fẹ́ gbà gbogbo orílẹ̀-èdè tí wọ́n ti kó wọn lẹ́rú báyìí sẹ́yìn àwọn ọmọ ìbílẹ̀ orílẹ̀-èdè yẹn ò rí pòdé àwọn tó jẹ́ àjòjì ni wọ́n ń sọ lórí ilé wọn lórí níbo là ń lọ èyí tó fi wá jẹ́ pé àwọn ọmọ nílẹ̀ káàrọ̀ òjire táwa tó ṣera wa lọ́kàn báyìí ìjà wa tó ń ṣẹlẹ̀ lórí pé àjòyè ibi ẹnìkọ̀ọ̀kan wa tá a bá bàjẹ́ dé ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà ní ọba ń bẹ ibi a bá tó ṣe dé ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà jẹ́ mbẹ ẹni tó bá ní káyọ̀ ọ̀dà kì í sọ nìkan ní ọjẹ́ bẹ́ẹ̀ yẹn bá wà ní káyọ̀ bàjẹ́ ọmọ tiẹ̀ náà jẹ́ mbẹ sálàáfin òní ní ń jà ní àbí aláàfin tàná àbáláàfin ìjẹta ọ̀ọ́ni òní ní ń jà ní àbí ọ̀ọ́ni tàná àbọ̀ ọ̀ọ́ni tìjẹta káwọn ọba méjèèjì rántí pé orí ara wa ni wọ́n fi ń gbára wọn orí ara wa ni wọ́n fi ń gbára wọn ẹni tẹ́nu rí ọ̀ká tàn ẹni tẹ́nu bá bá rí ọgbà tàn oníkálukú náà ti ń sọ ẹ dákun ta ni ń dà wá rú ná ta ni ń bọ̀yọ̀ jẹ́ ta ni ń bafẹ̀ jẹ́ ta ni ń ṣì wọ́n lọ́nà ta ni ń ṣì wọ́n darí ìṣọ̀kan kọ́mù bá ṣe jẹ́ pé gbẹ̀yìn ní ògbó olóko àdá wa nítorí owó nítorí ẹ̀sìn kò sí táwọn èèyàn lè ṣe tó bá ti bọ̀rọ̀ ẹ̀sìn ní ṣé bá a rí ọba tí ń torí ẹ̀sìn tí ń bàlú ẹ̀ jẹ́ tí ń bàrẹ̀ ẹ̀ jẹ́ ìtàn sọ èyí tó sì tún ṣe ìtàn sọ ṣùgbọ́n mo kàn sọ níwọ̀nba ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń pè mí tí wọ́n jẹ́ kí n sinmi láti wá sórí afẹ́fẹ́ pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni èmi ò sọ̀rọ̀ n sì lọ́rọ̀ kankan tí màá sọ wọ́n tóra wọn bá sọ̀rọ̀ bí àpẹẹrẹ ọjọ́ kan àwọn iléeṣẹ́ rédíò kan náà bá mi sọ̀rọ̀ bá ní kí n gbàjọba nímọ̀ràn mo ní kí n gbàjọba nímọ̀ràn àbí kíjọba gba aráàlú nímọ̀ràn aráàlú tí bá ń gba ìjọba nímọ̀ràn ó yẹ kíjọba bẹ́ẹ̀ ti mọ̀ pé ó kù díẹ̀ káàtó fóun òun ọ̀kátó láti darí aráàlú torí pẹ́ni tí ó ṣèjọba ó yẹ kó lé òun gbà kó tó di pé yọ̀bẹ̀ lórí ipò yẹn ó ń tẹ́mi ọ̀sọ̀ jù yẹn lẹ́wọ̀ ìpínlẹ̀ Kwara ẹ má jẹ́ àfẹ̀mí àwọn ènìyàn ṣòfò mọ́ àtúwábà fún wa o ire.